Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn, ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Nǹkan tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń pe àwọn ọmọ Yorùbá ṣàkíyèsí pé ẹ má jẹ́ ká sọra wa nù nítorí àṣà àwọn òyìnbó. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan òun ni a máa fi ń ṣe mistake. Kí ni nǹkan tí a máa fi ń ṣe mistake? Òun náà ni pé a mọ ìyàtọ̀ láàrin àṣà àti ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ tí ó ń ṣe ẹ̀sìn gan, àwọn gangan fúnra wọn, wọ́n máa ń mú àṣà, wọ́n á máa mú wọnú ẹ̀sìn. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe kan. Àpèjúwe tí mo fẹ́ fún wa òun náà ni pé nínú ẹ̀sìn Muslim, ẹ dákun ẹni tí ò kírun, kò gbàwẹ̀, kò mọ Ọlọ́run lọ́kan, ó wé láwàní, ẹ dákun ṣó ti di Muslim? Dájúdájú ìdáhùn ẹ̀ ni pé kì í ṣe Muslim. Ṣé rí láwàní tó wé yẹn, àṣà ni, kì í ṣe ẹ̀sìn. Gbogbo ẹ̀sìn ló wá rí bẹ́ẹ̀. Èèyàn tí kò gba Jésù, ó wá lọ́wọ́ sùtánà, kò tiẹ̀ mọ̀ nǹkan kan pa Jésù, ẹ dákun ṣó ti di Christian? Dájúdájú kò di Christian. Nítorí pé sùtánà tó wọ̀ yẹn àṣà ni. Nítorí pé a kà nínú Bíbélì pé Jésù máa ń wọ àwọn aṣọ tó jọ mọ́ bẹ́ẹ̀, ó sì máa ń lo àmùrè gẹ́gẹ́ bá ṣe kà á nínú Bíbélì. So àṣà nìyẹn, kó gba Jésù yẹn gangan òun ni ẹ̀sìn. Bákan náà ló wá ṣe rí ní ibi ẹ̀sìn ìbílẹ̀. Ṣé rí ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Àwọn nǹkan kan tó bá ti ń jẹ́ pé bí ìmúra ni, bí ìṣe táwọn baba ńlá wa ń ṣe láyé àtijọ́ ni, tàwa tún fẹ́ ṣe láyé ìsìn, gbogbo àwọn yẹn àṣà ni, kì í ṣe ẹ̀sìn. Òun ló wá dífá fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti rí pé èèyàn ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀, a máa rí ẹni yẹn bí ẹlẹ́sìn ìbílẹ̀. Ògùn tí wọ́n ń lò nílẹ̀ Yorùbá kó tó di pé ẹ̀sìn dé, Yorùbá ò mú ní ẹ̀sìn nígbà náà. Bẹ́ẹ̀ dẹ̀ nígbà tí ẹ̀sìn dé tán náà, wọn ò mú ní ẹ̀sìn. Àṣà ni, kì í ṣe ẹ̀sìn. Torí gbogbo ibi tó bá ti ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀, ẹlòmíì ò tiẹ̀ kì í fẹ́ gbọ́ sétí. A ní rárá, ìgbàgbọ́ mi ò rọ̀ mọ́. Ìgbàgbọ́ ẹ wo òun ni ò rọ̀ mọ́? Àbí àìmọ̀ kan. Ìgbà tí òyìnbó tán ṣe paracetamol, ìgbàgbọ́ ẹ rọ̀ mọ́ paracetamol. Òyìnbó ṣe Fensic, ìgbàgbọ́ ẹ ó rọ̀ mọ́. Wọ́n ṣe kẹ́míkà oríṣiríṣi, ìgbàgbọ́ ẹ ó rọ̀ mọ́. Ó wá ku nǹkan abínibí ilẹ̀ Yorùbá, ó wá ní ìgbàgbọ́ ẹ kò rọ̀ mọ́. Nítorí pé ẹ̀sìn tó ń ṣe, Ọlọ́run ló lè ṣe gbogbo ẹ̀ láì lo ògùn. Ògbà tó rí ń fọ́ ẹ, kí ló dé tó lo paracetamol? Kí ló dé tó ṣe pé kì í ṣe Ọlọ́run ló lè ṣe láì lo paracetamol? Dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ó nídìí kó jókòó kó tún rò dáadáa wípé ṣé òun make sense. Ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ni kíní yìí máa ń ṣe. Ẹlòmíì wà pastor ni, ẹlòmíì wà àfáà ni, ẹlòmíì wà tó ṣe pé ó nípò nínú ìjọ. Tí wọ́n bá fi igi nǹkan hàn wípé igi yìí ó máa ń ṣiṣẹ́ fún jẹ̀dí, a ní ìgbàgbọ́ òun ò rọ̀ mọ́, òun kì í lo nǹkan dúdú. Same igi tán fi hàn yẹn, tó bá wá di pé àwọn olóyìnbó wọ́n fi machine lọ igi yẹn, wọ́n wá ṣe ní capsule, a wá lò. Ìyẹn ni ìgbàgbọ́ ẹ rọ̀ mọ́. Ṣé kì í ṣe àìmọ̀ kan? Orúkọ tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture, AATC. In tí mo wá fẹ́ sọ fún wa lónìí, òun ni iṣẹ́ àpọ̀tá kan. Àpọ̀tá òun náà máa ń pè iṣẹ́ yìí. Báwo náà ṣe ń ṣe? Wọ́n máa ń pè kinní kan ní ìkù Ìjẹ̀bú. Ìkù Ìjẹ̀bú, kì í ṣe ikú Ìjẹ̀bú o, ìkù Ìjẹ̀bú. Tá bá lọ sọ́dọ̀ eléwé ọmọ, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ ra ìkù Ìjẹ̀bú. Ìkù Ìjẹ̀bú yìí á wà fi sínú ìsasùn, á fi òdìdí atare kan sí, á jò. Tá bá jò tán,
a wà fi síngbẹ́rẹ́ méje sí orí wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tó bá sa ìsàkúsà sí wa, ó máa forí kó ni. Ṣùgbọ́n ìwọ tó bá wá síngbẹ́rẹ́ gbìyànjú kó má bínú sí èèyàn, nítorí pé ẹni tó bá bínú sí aburú máa ṣe lásìkò gbà yẹn. Mo wá fẹ́ kí gbogbo ẹni tó ń gbọ́rọ̀ mi, mo fẹ́ ká mọ̀ pé Dr. Ọlálékan Sàlámì ó yàtọ̀ sí gbogbo èèyàn tá à ń rí lórí social media tó ń sọ̀rọ̀ gùnbílẹ̀. Tẹ́yìn náà bá wò, ẹ rí pé n tí mò ń sọ ó yàtọ̀ sí tọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú gbogbo àwọn fídíò tí mo ti ń ṣe láti bí ọdún 4 sẹ́yìn. Nǹkan tẹ́mi ṣe ń ṣe fídíò yìí ni pé mo máa ń polówó ẹgbẹ́. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ náà ló jọ mí lógún, kì í ṣe pé ká máa polówó ara ẹni pé ẹ máa bọ̀ lọ́dọ̀ mi, ẹ wá ṣoògùn. Ẹ mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán máa ń polówó nìyẹn, ṣùgbọ́n tèmi ń ṣe kọ́ yẹn. Ẹgbẹ́ yìí ó ti tó ọdún 10 tá ti gbé kalẹ̀, torúkọ ò sì bàjẹ́, àfẹn tó bá fẹ́ máa fi ẹnu ba ara ẹ̀ jẹ́. Ẹgbẹ́ tá à ń sọ yìí, nǹkan tó wà fún òun náà ni pé kí a lè bẹ̀rẹ̀ pé a fẹ́ máa gbé àṣà ti ìbílẹ̀ ti Yorùbá, a fẹ́ máa gbé lárugẹ. Ẹgbẹ́ náà wá ní plan oríṣiríṣi. Bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ náà ọjọ́ iwájú ẹ̀ ó dáa nílẹ̀ Yorùbá. Ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lónìí. Láti lè darapọ̀, ìwọ náà kàn sí Dr. Ọlálékan Sàlámì lórí WhatsApp nọ́mbà mi 08028565188. A dára fún wa o. Mo wá tún wá fẹ́ fún wa ní iṣẹ́ àpọ̀tá kan náà. Àpọ̀tá lòun náà ìṣọ́rí ni. A jẹ́ pé méjì ni mo fẹ́ fún wa nínú fídíò yìí. Eléyìí tí mo fẹ́ fún wa yìí, ẹ jẹ́ ká wá ẹnu òpìrè. Ẹ jẹ́ ká wá ẹnu òpìrè. A wá wá orí ẹyẹ ẹ̀lúùlú. A wá fi atare sí, a jó méjèèjì papọ̀. Tá bá ti jó méjèèjì papọ̀, a wá lọ tí ó kúnná, a rọ síbì kan. Lílo ẹ̀ òun ni pé tá bá pọnmi ìwẹ̀, tá bá fẹ́ wẹ̀, a máa ta omi díẹ̀, ẹbu díẹ̀díẹ̀, a máa ta sínú omi náà. A dára fún wa o. Ìṣẹ̀ṣe Yorùbá kò ní bàjẹ́. Mo kí gbogbo ẹlẹ́sìn Kristẹni, mo kí gbogbo ẹlẹ́sìn Mùsùlùmí, bákan náà ni mo kí gbogbo ẹlẹ́sìn àbáláyé. Mi ò tako ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi faramọ́, ṣùgbọ́n àṣà Yorùbá ẹ má jẹ́ kó parun, òun ló pa gbogbo ẹ̀sìn papọ̀. A dára fún wa o. WhatsApp number tí a máa message tá bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mò ń sọ, òun náà ni 08028565188. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé kí láǹfààní tó wà nínú ẹgbẹ́ tó ní ká wá darapọ̀ mọ́, àti pé kí ló máa ná wa láti darapọ̀. Lálàkọ́kọ́, àǹfààní tó wà ńbẹ̀ ni pé tí wọ́n bá mọ ògùn jẹ̀dí, tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, wà rẹ́ ń tó mọ ògùn ibà. Àwa táwa ti wà nínú ẹgbẹ́ náà already, a lé ní 100. Kó wáyé pé ògùn ẹyọ kọ̀ọ̀kan ní gbogbo wa la kàn kọ́ ìwọ tó ẹ̀ṣẹ̀ wọlé, àbógùn méjì la kàn kọ́ ẹ. Ṣe mọ̀ pé ẹni tó mọ nǹkan ẹyọ kan kó tó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ó ti di ẹni tó mọ nǹkan 200 nìyẹn. Ìwọ tó wá ń dàlejò lóhùn, àǹfààní ńlá rèé fún business tí ò ń ṣe jẹun. Ìwọ tó sì dàlejò lóhùn, ìwọ tó jẹ́ wòlíì, ìwọ tó jáfà, ìwọ businessman, ìwọ businesswoman, ibikíbi tó bá wà o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Kì í ṣe ẹgbẹ́ pé ẹ̀ẹ̀kan máa sọ fún wa pé dandan a gbọ́dọ̀ wá síbì kan. Kì í ṣe bẹ́ẹ̀. Ó ti ní bá ṣe ń ṣe tí ò fi ní disturb iṣẹ́ oníkálukú. Kódà tẹ́ bá wọnú ẹgbẹ́ tán, ẹ máa rí pé bá ṣe ń gba ID card gan, ìrọ̀rùn ló bá wá. Ìwọ tí ó wáyé pé o nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá, ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. A dára fún wa.